Aláròye máa wí o. Igbákejì alága fẹ́gbẹ́ òṣèlú People's Democratic Party (PDP) Alhaji Taofeek Arapaja ti di ọmọ oyè akọ̀wé àpapọ̀ ẹgbẹ́ òṣèlú náà lórílẹ̀‐èdè yìí. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ẹnjiníà Ṣèyí Mákindé pẹ̀lú àwọn àgbààgbà ẹgbẹ́ òṣèlú náà ni wọ́n panupọ̀ yan Arapaja sípò náà nínú ìpàdé tí wọ́n ṣe láìpẹ́ yìí. Bó tilẹ̀ jẹ́ wípé ẹgbẹ́ òṣèlú PDP fúnra wọn kò tíì kéde ìgbésẹ̀ yìí síta, ọ̀kan nínú àwọn tí wọ́n kópa nínú ìpàdé ọ̀hún ṣùgbọ́n tí kò fẹ́ fi orúkọ rẹ̀ jáde nínú ìròyìn yìí fìdí rẹ̀ múlẹ̀ wípé lórí ẹ̀rọ ayélujára ni wọ́n ti ṣèpàdé ọ̀hún lọ́sẹ̀ tó kọjá lọ yìí. Gẹ́gẹ́ bó ṣe sọ, ilẹ̀ Yorùbá lẹ́gbẹ́ PDP sún ipò akọ̀wé àpapọ̀ wọn sí Arapaja ni wọ́n fẹnu kò lé lórí pé kó di ipò yẹn mú. Níwọ̀n ìgbà tó sì jẹ́ wípé òun nìkan náà ló gba fọ́ọ̀mù tí kò sì sí ẹni tó ń bá du ipò náà, òun náà ni wọn yóò fẹnu kò wípé yóò di akọ̀wé ẹgbẹ́ wa lásìkò ìpàdé àpapọ̀ tó máa wáyé nìbàdàn lọ́jọ́ 15 àti ọjọ́ 16 oṣù kọkànlá ọdún 2025 yìí. Ipò akọ̀wé yìí nìkan la gbọ́ wípé wọ́n ti yanjú nínú gbogbo ipò tí wọ́n fi sílẹ̀ fún ilẹ̀ Yorùbá nínú àwọn òpó adarí ẹgbẹ́ náà. Ṣáájú àkókò yìí làwọn olólùfẹ́ Arapaja nínú òṣèlú ti ń sọ fún gbogbo ayé wípé ọ̀gá àwọn náà fẹ́ dupò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ nínú ìdìbò ọdún 2027. Ipò akọ̀wé tí wọ́n fún bàbá tó fẹ́ràn láti máa wọ agbádá funfun pẹ̀lú fìlà abetí ajá yìí ló ti fòpin sí àǹfààní tó ní láti dupò gómìnà báyìí. Ìgbàgbọ́ ọ̀pọ̀ ènìyàn ni wípé gómìnà Mákindé ló mọ̀ọ́mọ̀ fún Arapaja ní ipò akọ̀wé ẹgbẹ́ PDP yìí láti lè yọwọ́ rẹ̀ kúrò nínú ìdíje fún ipò gómìnà. Ṣe láti gbà pípẹ́ sẹ́yìn ni gómìnà yìí ti sọ wípé ọ̀dọ́ bíi tòun lòun yóò rí dájú wípé ó gba tíkẹ́ẹ̀tì sípò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ lẹ́yìn tí sáà ìjọba òun bá ti parí. Wọ́n ní ipò akọ̀wé àpapọ̀ ẹgbẹ́ PDP tí Mákindé taari sí Arapaja yìí ní í ṣe ló ṣe bẹ́ẹ̀ láti yọwọ́ kílàńkó bàbá náà láwo ìdíje du tíkẹ́ẹ̀tì gómìnà ẹgbẹ́ alábùradà nítorí igbákejì gómìnà láyé ìjọba Ọ̀túnba Adébáyọ̀ Àlàó yìí jù lọ lọ́jọ́ orí. Bẹ́ẹ̀ ẹni tí òun fúnra rẹ̀ jù lọ tí kò ní lè máa gbó lẹ́nu ló fẹ́ láti gbé ìjọba fún lẹ́yìn tó bá parí sáà méjì rẹ̀ nípò gómìnà lọ́dún 2027. Ọláwálé Àjàó ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròye Online TV.